ìjà Wike àti Mákindé ń le sí i ni o. bí ọ̀rọ̀ ti rí báyìí okùn ọ̀rẹ́ yòówù tó bá wà láàrin Nyesom Wike mínísítà ìlú Àbújá àti gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rẹ́jà báyìí o, ó rẹ́jà pátápátá. bí wọ́n bá sì rí ara wọn lóde tí wọ́n fẹ̀yìn ojú ayé lásán ni. Wike ti sọ fún gbogbo ayé pé ẹni yòówù tí ẹgbẹ́ PDP bá fà kalẹ̀ láti dupò ààrẹ ní 2027 tọ̀hún ò ní wọlé nítorí òun Wike yóò rí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wọlé ní ìlú Àbújá àti gbogbo agbègbè ẹ̀ àti gbogbo ìpínlẹ̀ Rivers pátápátá. àmọ́ wàhálà tó wà níbẹ̀ ni pé gbogbo ọ̀nà ni Wike yìí ń wá láti di ẹgbẹ́ PDP lọ́wọ́ mú, bó ṣe sọ pé òun kò ní jẹ́ kí ẹlòmíín wọlé bí ààrẹ láti inú ẹgbẹ́ wọn ní 2027. bẹ́ẹ̀ náà ló di ẹgbẹ́ náà mú láti lọ síwájú tàbí láti jókòó pàdé tí wọn yóò fi lè mọ ibi tí wọ́n ń lọ, bóyá iwájú ni ọlọ́kọ̀ ń wà wọ́n lọ ni o, bóyá ẹ̀yìn sì ni, tí wọn yóò sì lè jíròrò lórí ọ̀nà tí ẹgbẹ́ náà fi lè nílọ síwájú. bí wọ́n ti ń gbé ẹsẹ̀ kan báyìí bẹ́ẹ̀ ni Wike ń gbé igi ńlá dínà fún wọn. kò sì sí ọ̀nà tí ẹgbẹ́ náà yóò fi kọjá níbi tínú sì ti bí Ṣèyí Mákindé nìyẹn. bí èèyàn bá ní ọ̀rọ̀ Wike àti Mákindé yóò padà rí báyìí kò sí ẹni tí yóò gbàgbọ́ rárá, nítorí bí ọ̀rẹ́ wọn ti gbóná gan láàrin ọdún 2022 sí 2023. Mákindé ti rò pé nǹkan kan náà ni àwọn ń lé ni, ìyẹn nígbà tí Àtíkù Abubakar yarí pé òun kò ní tẹ̀lé òfin ẹgbẹ́ PDP tó sọ pé bí ará ilẹ̀ Haúsá bá jẹ ààrẹ kí Yorùbá tàbí Ìgbò náà tún jẹ lẹ́yìn ẹ̀ ni. bí wọ́n ti ń ṣe é bọ̀ nìyẹn nígbà tí Ọbásanjọ́ jẹ, tí Yar'Adua jẹ, tí Jonathan jẹ, tí Buhari sì jẹ, kó tó wá kan Tinubu yìí. ṣùgbọ́n lásìkò tí Buhari jẹ tán Àtíkù lòun tún gbọ́dọ̀ jẹ pírẹ́sídẹ̀ǹtì, níbi tí ìjà sì ti dé nìyẹn tí àwọn tó jẹ́ ọlọ́gbọ́n inú PDP sì ń béèrè pé ṣé Àtíkù fẹ́ da òfin ẹgbẹ́ náà rú ni. Àtíkù kò torí ẹ̀ dáhùn, ó sì lo gbogbo agbára láti rí i pé òun lòun gba tíkẹ́ẹ̀tì PDP láti du ipò ààrẹ. ọ̀rọ̀ náà ká Mákindé lára púpọ̀ nítorí ó mọ̀ pé Àtíkù yóò fọ́ ẹgbẹ́ yìí ni, àti pé kò sí bí òun ti lè wà nínú PDP tó fa ọmọ Haúsá míì kalẹ̀ lẹ́yìn tó ọmọ Haúsá kan jẹ tán, nígbà tí òun náà ní ọmọ Yorùbá tó ń du ipò náà. ó ní wọ́n bá jọ gbógun ti Àtíkù o, nítorí pé Wike ló bá Àtíkù du tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ PDP. òun ni wọ́n jọ dojúkọ ara wọn, òun náà ni wọ́n sì rẹ́jẹ jù nítorí Àtíkù ṣe òjóró fún un, nítorí ẹ̀ ni wọ́n ṣe fi ṣe aṣáájú wọn, tó sì jẹ́ òun ni àwọn gómìnà tó kù ń tẹ̀lé láti rí i pé ìyà náà kò jẹ́ gbé. ìgbà yẹn làwọn gómìnà mẹ́ta míì fi kún wọn: gómìnà Okese Ikpeasu ti Abia, Ifeanyi Ugwuanyi ti Enugu àti Samuel Ortom ti Plateau, tí wọ́n sì ń pè wọ́n ní G5 nígbà tí a bá ro Mákindé àti Wike fúnra ẹ̀ mọ́. nínú gbogbo àwọn gómìnà tó kù yìí ṣá, tí Mákindé ló le jù, nítorí àwọn èèyàn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló kàn án pẹ̀lú ọ̀rọ̀ Wike àti pé kí ló dé tó jẹ́ Wike ló ń gbèjà. ní gbogbo ọ̀nà pátá Mákindé kọ̀yìn sí Àtíkù, kò sì bá a ṣe rárá ni. kàkà bẹ́ẹ̀ ó bá Tinubu lọ, ó sì rí i pé òun ló wọlé. dájúdájú anumọ kì í fi ọwọ́ ẹ̀ nu ògiri, ẹni bá sì ṣe níbi pẹpẹ ó yẹ kó jẹ níbi pẹpẹ ni. bí Mákindé ti rò pé nǹkan yóò rí nìyẹn, kò sì fi bẹ́ẹ̀ bínú rárá nígbà tí Tinubu pe Wike sínú ìjọba rẹ̀. àmọ́ kí ni Wike dé inú ìjọba Tinubu sí ni? kò dá ìjà náà dúró lórí Àtíkù nìkan mọ́, kí ẹgbẹ́ PDP bàjẹ́ pátá kí Tinubu lè máa ṣèjọba lọ ni. Mákindé ti rí i pé ìjọba Tinubu kò ṣe dáadáa pẹ̀lú òun àti àwọn gómìnà PDP tó kù yàtọ̀ sí Wike nìkan, nítorí gbogbo agbára tí òun ní Ọ̀yọ́ State, gbogbo ẹ̀ ni Tinubu ń gé dànù, tó sì ń fún àwọn tí wọ́n jẹ́ alátakò tòun lágbára. kò fẹ́ kí PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbérí mọ́, bí APC yóò ṣe borí wọn lòun náà ń ṣe. nídìí èyí Mákindé kọjú sí PDP tiẹ̀, ó sì kọ̀yìn sí Tinubu àti APC tòun náà. kò wá sí ẹni tí ọ̀rọ̀ náà yé títí di àsìkò yìí, bóyá Tinubu ni Wike ń ṣiṣẹ́ fún ni o tàbí ó ń ṣiṣẹ́ náà fún ara rẹ̀. kò sáfẹ́ kí PDP lu àlùyọ kankan mọ́, ó fẹ́ tẹ ẹgbẹ́ náà rì pátápátá ni. paríparí ẹ̀ sì ni ariwo tó ń pa kiri pé nínú PDP lòun wà, kò sẹ́ni tó lè lé òun jáde. eléyìí ń bí Mákindé nínú sí ọkùnrin gómìnà àtijọ́ náà pé kí ni ìdí tí Wike yóò fi fọ́ PDP tí àwọn èèyàn kan fi gbogbo ayé wọn kọ́, tí Wike sì ti fi kinní náà di ipò pàtàkì múrí, tó sì jẹ́ mínísítà tó ń ṣe yìí náà ọlá PDP yìí náà ni.
wọ́n ní Mákindé ti kìlọ̀ fún Wike títí Wike kò gbọ́ ni o, ó sà ní PDP lòun ṣùgbọ́n Tinubu lòun máa ṣiṣẹ́ fún. Sẹ́kítìrì PDP Samuel Anyanwu àti alága ẹgbẹ́ náà tí wọ́n ti dá àwọn méjèèjì jókòó sílé ná nítorí wọ́n ń ṣiṣẹ́ fún Wike, ọ̀rọ̀ wọn ló túbọ̀ fa ìjà Mákindé pẹ̀lú ọ̀rẹ́ yìí o tó sì fẹ́ lójú ju bó ti wà tẹ́lẹ̀ lọ. Ohun tó fà á ni pé ẹgbẹ́ PDP ti ń gbìyànjú láti pèpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ náà. Ìpàdé yìí ni yóò sì yan alága tuntun àti akọ̀wé níbi tí wọn yóò ti lè bẹ̀rẹ̀ iṣẹ́ láti yan àwọn olóyè ẹgbẹ́ tó kù àti fífi àṣẹ sí ohun tó bá kù tí wọn yóò tún ṣe. Tó bá jẹ́ wọ́n ti ṣe ìpàdé yìí ni ìṣòro ẹgbẹ́ PDP yóò ti dínkù gan ni. Ṣùgbọ́n àwọn Wike kò jẹ́ kí ìpàdé náà ṣeé ṣe nítorí wọ́n ní sẹ́kítìrì tí wọ́n ti yọ nípò yẹn òun gan ló lè pe ìpàdé, pé tí ẹlòmíì tí kì í ṣe sẹ́kítìrì yìí bá pe ìpàdé ó tún bá ń tẹ́ lásán ni o. Ọ̀rọ̀ náà yí àwọn aṣáájú PDP bí Wike ti ń sọ. Wọ́n mọ̀ pé ohun tí Wike ń sọ ni pé tí wọ́n bá pe ìpàdé kan tí kì í bá ṣe Anyanwu tó ń ṣiṣẹ́ fáwọn yìí ló pe ìpàdé náà, ìpinnu yòówù tí wọ́n bá ṣe níbẹ̀ Wike àti àwọn èèyàn tirẹ̀ yóò gba ilé ẹjọ́ lọ, wọn yóò sì ní gbogbo ìpinnu náà kò lè ṣiṣẹ́. Bẹ́ẹ̀ àwọn Mákindé ti pàdé lórí ọ̀rọ̀ yìí. Mákindé pẹ̀lú àwọn gómìnà PDP tó kù, ohun tí wọ́n sì fàṣẹ sí ni pé kí wọ́n ní kí Anyanwu máa lọ, tí wọ́n sì yan akọ̀wé míì Sunday Ude Okoye, ẹni tí gbogbo àwọn gómìnà PDP fọwọ́ sí. Bó tilẹ̀ jẹ́ pé kò sí gómìnà kankan tó lóun ò gbà, Wike kó àwọn gómìnà àtijọ́ jọ, Ortom, Nkpesu àti Ngwayi. Ó ní àwọn ò gbà ní tàwọn, ohun tí gbogbo àwọn gómìnà náà ṣe àwọn ò fọwọ́ sí, pé Sam Anyanwu yẹn náà ni kó máa ṣe sẹ́kítìrì lọ. Lóòótọ́ làwọn gómìnà PDP kan ń tẹ̀lé lẹ́yìn tẹ́lẹ̀, àmọ́ àwọn tí kò tíì lọ sínú APC nínú wọn tí wọ́n sì rí i pé kò sí ohun tí Wike ń ṣe ju láti bà ẹgbẹ́ PDP jẹ́ ló ti ń mì sẹ́yìn fún un. Wọ́n ń sọ pé tó bá jẹ́ lóòótọ́ ni Wike jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn, kò ní máa gbé ètò tóun náà mọ̀ pé yóò fọ ẹgbẹ́ yìí dìde ní gbogbo ìgbà. Wike ti mọ̀ pé tí Sam Anyanwu yìí bá jẹ́ akọ̀wé PDP, àpò òun ló wà, bí òun bá sì ṣe fẹ́ lòun lè darí ẹ̀, ohun tí òun bá sì ní kó ṣe náà ni yóò ṣe. Ohun tó ti ń de ẹgbẹ́ PDP mọ́lẹ̀ láti ọjọ́ yìí nìyẹn. Kí ẹgbẹ́ PDP tó lè ṣe ohunkóhun, ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà gbọ́dọ̀ wáyé. Bí kò bá ti wáyé, kò sí ibì kankan tí ẹgbẹ́ náà fẹ́ lọ, nítorí kò ní sí ẹni tí yóò ṣe òfin tàbí tí yóò ṣe ohunkóhun. Wọ́n fi ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ náà sí 30 oṣù kẹfà, wọ́n sì fi ìpàdé gbogbogbò ẹgbẹ́ sí ọjọ́ 25 oṣù kẹjọ. Ọdún yìí náà ni gbogbo ẹ o, àmọ́ àwọn Wike kò fẹ́ kí ìpàdé náà ṣeé ṣe. Ohun tí wọ́n ṣe ń ṣe gbogbo èyí tí wọ́n ń ṣe yìí rèé, tí Wike sì pèpàdé ní ọjọ́ Ajé Monday yìí níbi tó ti sọ pé ẹgbẹ́ náà kò lè ṣe kinní kan lẹ́yìn akọ̀wé tí wọ́n ti yàn tẹ́lẹ̀, ìyẹn Sam Anyanwu, pé ohunkóhun tí wọ́n bá ṣe ìfàkókò ṣòfò lásán ni o. Ohun tó ń dùn Mákindé rèé, tí òun náà sì ní àsìkò ti tó láti bá Wike náà tán bí owó. Bó bá lágbára kan tó ju ti gbogbo ayé lọ, kó lo agbára náà kí àwọn fojú rí i. Mákindé ní ẹbọ kan kò lè lé kó kọjá ikú, àti pé bí èèyàn kan bá gbé ẹrù tó kọjá ìpàkọ́, ilẹ̀ lẹ́rù ọ̀hún ń bọ̀ o. Nígbà tí àwọn bá ṣe ìpàdé àwọn, ohun tó bá wu Wike tó fẹ́ ṣe nígbà náà kó ṣe é kí gbogbo ayé fojú rí i. Lóòótọ́ làwọn kan ti ń gbé kiri pé Mákindé fẹ́ du ipò ààrẹ ni, tí òun náà kò sì tí ì jáde kó sọ pé òun kò du ipò ààrẹ kankan. Ṣùgbọ́n ohun tó ń sọ báyìí ni pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àfi kí àwọn yanjú ẹ̀ náà. Ìyẹn ọ̀rọ̀ ti Wike yìí pé bí wọn kò bá ti yanjú ọ̀rọ̀ ọ̀hún, ohun gbogbo tí PDP bá fẹ́ ṣe yóò kàn máa já sákùdé ni. Ó ní gbogbo èèyàn ló mọ̀ báyìí pé Wike ni olùdènà fún PDP, àmọ́ kì í ṣe òun náà ló ń ṣe o. Àwọn kan ló ń lò ó, àwọn kan ló ń ṣiṣẹ́ fún. Gbogbo ohun tó sì wà lọ́kàn wọn kò ju láti bà PDP jẹ́ kó má lè jẹ́ ẹgbẹ́ alátakò gidi fún àwọn lọ. Ó dájú pé Tinubu àti àwọn èèyàn tiẹ̀ ní Mákindé ń pòwe mọ́, àmọ́ kò dárúkọ wọn o. Kò sì sọ pé àwọn ni wọ́n wà nídìí ìṣòro àwọn ní PDP. Ó kàn sọ pé àwọn kan ni wọ́n ń lo Wike ni. Nítorí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, níbi tí ìjọba gidi bá wà, kò sí ẹni tó gbọ́dọ̀ gba irú ẹ̀ fún Wike. Gẹ́gẹ́ bí a ti ń sọ bọ̀ láti ọjọ́ yìí tẹ́lẹ̀, Wike ti gbá PDP lọ́rùn mú, kò sì fi ọrùn náà sílẹ̀. Níbi tí ọ̀rọ̀ náà sì lè dé, ìṣòro wà fún PDP láti lọ síbì kan tí wọn kò bá rí ọ̀rọ̀ Wike yanjú. Gbogbo ohun tí Wike ń wá náà rèé, pé kí ẹgbẹ́ PDP ní àwọn ṣe ìpàdé gbogbogbò kan, pé àwọn yan alága tàbí sẹ́kítìrì tuntun fún ẹgbẹ́ náà, kí Wike àti àwọn èèyàn tirẹ̀ wá gba ilé ẹjọ́ lọ.
tàbí kí wọ́n fún ẹni tí wọ́n bá gba ipò sẹ́kítìrì kúrò lọ́wọ́ ẹ̀ lówó tí yóò fi pẹjọ́ kí ìyẹn sì pẹjọ́ kí wọ́n wà lẹ́yìn ẹ̀ kí wọ́n wáá fi bí ọdún 3 fa ọ̀rọ̀ náà tí PDP kò sì ní lè ṣe kinní kan. ẹjọ́ yẹn gan-an ni Wike ń dúró de níbi tí ìṣòro sì ti wà fún wọn nínú PDP nìyẹn. bó tiẹ̀ jẹ́ pé àwọn bíi Bọ̀dé George àwọn bíi Ọlágúnsóyè Òyìnlọ́lá ti ń jáde sọ̀rọ̀ tí wọ́n ń sọ pé kí Tinubu kìlọ̀ fún Wike nítorí kò dáa bó ṣe ń wò ó tó ń ba PDP jẹ́ yìí. síbẹ̀ Tinubu kò dáhùn kó tilẹ̀ ṣe bí ẹni pé òun mọ̀ pé kinní kan ń ṣẹlẹ̀ nínú PDP nípa Wike. kàkà bẹ́ẹ̀ bí Wike bá ti ṣe iṣẹ́ kan ní Àbújá ni ààrẹ yóò jáde tí yóò ní iṣẹ́ gidi ni Wike ń ṣe o kó máa bá iṣẹ́ ẹ̀ lọ. bóyá iṣẹ́ tí Wike ń ṣe ní Àbújá ni Tinubu wá ń sọ ni o àbí èyí tó ń ṣe fún wọn nínú PDP ààrẹ fúnra ẹ̀ ló mọ̀ yẹn o. ohun tó sì jẹ́ kí Mákindé dojú ìjà kọ ọkùnrin náà rèé tí Wike náà sì ń lérí kiri pé òun ti rẹ́dì o òun kò kọ òun tó bá lè dà ọmọ ẹgbẹ́ PDP lòun àmọ́ Tinubu lòun yóò ṣiṣẹ́ fún tí yóò sì wọlé. abirú ọmọ ẹgbẹ́ PDP ọ̀ràn wo leléyìí o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Mákindé àti ọ̀rẹ́ ẹ̀ Wike wò fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú kalẹ̀.